Ẹ kú dédé wò mẹ́ ẹ̀, ó tún di pẹ̀kí a tún kóra wa lónìí. A ti tún dé sí yín lọ́rùn wákàtí lọ. Ìtàn dàpọ̀ máa lọ, kálukú wà ń yọ tiẹ̀ lórí iṣẹ́ bẹ́ẹ̀. Wọn mọ̀ gbà tọ́gẹ̀dẹ̀ jọ̀rọ̀ kó pàǹsẹ́kẹ́ pọn rere ẹbọ. Ṣùgbọ́n a ní ká fi àfòmọ̀ fòdù pààlà níbi tá a bọ́rọ̀ dé ni. Ṣùgbọ́n béèrè pọ̀ lórí àwọn nǹkan tá a bá pàdé. Ká fi àfòmọ̀ fi odù pààlà. Ká fi pààlà. Sí ibi tá a bọ́rọ̀ dé tó tó ẹ̀yin àgbà. Pẹ̀lú bàbá wa tí gbogbo yín ti mọ̀, Báṣọ̀run Gbóyèga Lawal ìyẹn Bu Àfájá. Ó ń rósì ní gálásì tó sì tún ń rósì lọ́wọ́lọ́wọ́ tí ó sì máa rósì lọ títí láíláíláíláí fún àbàdà. A ní ká dákẹ́ níbi tá a bá fọ́nrán ìdí tẹ́lẹ̀ ní ṣùgbọ́n béèrè pọ̀ pé tẹ́yìn náà bá wo bí àwọn èèyàn ṣe ń tẹ̀lé wa lórí ìlà ẹ̀ rí i pé oríṣiríṣi nǹkan làwọn èèyàn ń béèrè. Ìyẹn ló jẹ́ ká fẹ́ tó yà síbi tá a fẹ́ yà sí lónìí. Bàbá ẹ sọ̀rọ̀ débì kan tí mo fẹ́ kẹ́ ẹ bá wa nà ń bẹ̀ lónìí. Ẹ ní nǹkan kan wà tí ẹ ṣe fúnra yín lọ́jọ́ kan, ẹ mẹ́nu bà bẹ̀ ẹ fẹ́ padà ń bẹ̀ ṣùgbọ́n nínú comment section àwọn èèyàn ṣáà ní àwọn fẹ́ gbọ́ kọ̀ọ̀kan kíní pé kíní ò gbọdọ̀ rúbẹ̀ àgbọdọ̀ dákẹ́ báyìí. Ó sì ti kọjá àròsọ bó ṣe rí gẹ́lẹ́ òun là ń gbọ́. Ẹ sọ̀rọ̀ débì kan tó fẹ́ fa nǹkan kan tó dùn yín tó tún wá padà dá sí tó padà já sáyọ̀ lọ́jọ́ yẹn. Ọlágbára jẹ́ orúkọ mi ní Gbóyèga Lawal. Kábíyèsí bàbá. Ṣé gbogbo ayé ń pè ní Òǹrọ̀sẹ̀ ní Galaxy. Àmọ́ tó èdè ilẹ̀ Yorùbá, Ajíbèdè dára alẹ́ Ìbàdàn ní tilé tóko. Kẹ́pẹ́ o. Akèrè àjàmọ́ rẹ̀. Ẹ bèrè níjọ́ pé sáàjà rí mo nínú. Pé àwọn èèyàn kan dájà alẹ́ láàrin wọn. Bọ̀dún tí ò jẹ́ kí eléyìí tí mo fẹ́ sọ yìí tá a fi lè pè ní ìjà ẹ̀rín náà ló padà já sí. Kábíyèsí Ọlọ́run. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n mú báyìí ní ọdún kan méjì ni mo fẹ́ sọ fún yín lẹ́nu máa papọ̀ ni mo Gbénga Adébóyè kí Ọlọ́run bá ní fọ̀run kẹ́. Àmín. Ó ń ṣètò kan ní OGBC fún wọn tán ó ṣe lẹ́kọ̀ọ́ ó ń ṣe ní OGBC tó lágbára gan. Ó ní màá wá o màá wá jẹ́ àlejò òun lórí ètò ẹ̀wọ̀n ó ti wá sórí Òǹrọ̀sì rí tó ní òun fẹ́ wá sórí ètò rẹ̀ Òǹrọ̀sì yẹn ó wá bí àlejò lórí ètò yẹn ní Galaxy Television. Mo ti sọ́rí kò sí nígbà náà mi sọ nísìnyí kò sí òǹṣètò náà ní South West nígbà tí Òǹrọ̀sì yẹn lọ ní Galaxy Television yes tó lè ní irú ẹ̀bùn tá a fi ń tọrẹ lórí ètò bí ètò Òǹrọ̀sì níbi tí àwọn èèyàn ńláńlá ti máa ń donate nǹkan ẹnìkan bẹ́ẹ̀ wọ́n pè ní Ayọ̀ Fọlọ́runṣọ́ òyìnbó oníke èmi tí mo sọ lórúkọ yẹn ni ní jẹ́ dìsẹ́ ọkàn kó ike wá mọ̀nàmọ́ná ẹ kó ike sórí ètò ẹ kó wá ike ẹ mú débi tó ti ń ṣe ike lọ sọ nígbà tó wá tá a fẹ́ máa interview ẹ̀ mọ́ ni ẹ̀yin orúkọ tẹ́ ẹ̀ máa jẹ́ látòní ni òyìnbó oníke dèní tẹ́ ẹ bá dé Ògùnpa tẹ́ ẹ bá ní ẹ̀ ń bèrè Ayọ̀ Fọlọ́runṣọ́ òyìnbó oníke ibẹ̀ ò ní sí so àwọn ètò Saheed Cooper ó máa ń kó góòlù wá àkókò tí ẹ ní mo mọ̀ pé góòlù kan bẹ́ẹ̀ tán pè ní 7 carat 9 carat 18 carat 22 carat níwọ̀n mo máa ń kó wá sórí ètò tá a máa ń fún àwọn tó bá wá bí àlejò góòdì bẹ́ẹ̀ ni kò sí olórin kan tí mo lò. Àwa lókìkí ètò tán lẹ̀ mọ́dọ̀ ní. Màmá kan bẹ́ẹ̀ wọ́n pè ní Sáàwó Jésù òyìnbó alábọ́ ní Alẹ́sìnlọ́yẹ́ bẹ́ẹ̀ ni màmá yẹn gbajúgbajà màmá dáadáa ó fẹ́ràn ó ti bomi lọ́kọ̀ rí. Kábíyèsí Ọlọ́run. lórí ètò Òǹrọ̀sì náà ni kí lèèyàn fẹ́ onífàànù ìfìjà bí electronics wọn kó gbogbo ẹ̀ wá bíbá ní láàrin wọn àjàdí gbogbo àwọn nǹkan ńláńlá lẹ́ẹ̀bà lórí ètò mi Gbénga òun fẹ́ wá ó gbúrò mi ètò ń burú ó rẹ̀ ṣe déńjọ́ náà ó wá ó ṣe gbogbo ẹ̀ níbẹ̀ kọ́ mú un lọ mọ̀ká tó rántí yẹn ni ó gbà tó fẹ́ máa lọ tá a parí ètò mi fún ní nǹkan mo tún mọ̀ pé ọ̀dà nǹkan wò ó ní orúkọ iléeṣẹ́ yìí mo fúnra mi góòlù yìí 29 carat mo fúnra mi ní sáǹdì ẹrù tó kó lọ sẹ́kọ̀ọ́ lọ́dún náà ọkọ̀ náà fi kó sẹ́yìn boat ní tó fẹ́ ló mú lórí ètò mi yẹn so kò sẹ́jọ́ ń bẹ̀ kò fẹ́ẹ̀ sí sọ̀rọ̀sọ̀rọ̀ tí ò ní ẹ̀bùn mi ń lé àbí tí wọ́n bá fẹ́ parọ́ èyí tí ò bá ní fáànù òní rédíò kéke
èyí tí ó bá ní fóònù kékeré yóò ní mattress kékèké, èyí tí bọ̀dé fóònù kó fún wa ní àbí èyí tí tura Vitafoam tí wọ́n kó fún mi lórí ètò yẹn. So ìyẹn lọ bẹ́yẹn ọwá lèmi náà nǹkan òun fẹ́ kí n wá sórí ètò òun. All right, mo ní kò sí nǹkan tó burú mbẹ̀, mo máa wá. La bá gbéra ó dé Abẹ́òkúta. Ìgbà tí mo dé Abẹ́òkúta èrò lọ bìbà, èrò lọ pété mú, wọ́n retí Gbóyèga Lawal láti Ìbàdàn. mo sáà wọ nínú kùlú mbẹ̀, wọ́n ti ń sọ̀rọ̀ kálukú ń ṣe gbogbo ẹ̀ yọ̀tayọ̀tọ̀. mo sáà dùn ọba ní kí n wọlé. sẹ́yìn pé ẹ̀kọ́ máa bí léèrè pé òkè lórúkọ yín o, iṣẹ́ wo bẹ́ẹ̀ mi ṣe sóhun ìṣòwò oníṣẹ́ yín o, mo lè bá tẹ́lẹ̀ ọdún mélòó ní ìyàwó mi ò lẹ́ni kankan kò bẹ̀rẹ̀ o. ó ní gbogbo àgbáyé tó ń gbọ́ mi báyìí, ọ̀rẹ́ mi tí ò pé méjì nílẹ̀ Ìbàdàn olówó àmì àní bílí kankan. wọ́n ní ẹ kì í wòwe tẹ́ fi ṣètò, ẹ kì í tipa tẹ́ fi máa ṣe gbogbo ẹ kì í kọ̀ọ̀kan lẹ̀. ó sọ gbẹ lọ rẹpẹtẹ. ó ní lónìí àdánwò igi ọ̀pẹ àti igi àgbọn òní ènìyàn sọ̀rọ̀ lórí. ọkọ̀ jáde studio ní wọ́n á dúró lọ́ọ̀kan wọn mọ́dẹ̀ mo fín n tá à ń pè ní rédíò àti tẹlifíṣàn ọbalọ́dọ́. ṣé ètò agbọ́dọ̀ fẹ́ẹ̀lì. nǹkan kan gbọ́dọ̀ dá wáyé. wọ́n gbé tí mo máa jẹ́ dé olúwa o mo dé o mo bá bẹ̀rẹ̀ program. bẹ́ẹ̀ ni mo ti sọ tán pé ní ìwúlò ọ̀pẹ ìjọ náà lé pọ̀. mo sọ ìwúlò ọ̀pẹ bí wọ́n ṣe gbin ọ̀pẹ. wọ́n sẹ ọ̀pẹ tí wọ́n bá gbìn ní ìsìn yóò sùn. èyí táwọn òyìnbó ń gbìn tẹ́ ń fi kíní kan gbìn ògèrè ibẹ̀ ò lè dàbí èyí tó lálẹ́ o. ní ẹbí máa pé àìbínú gbin ọ̀pẹ àìkíyèsí ìbínú bẹ́ẹ̀ sọnù. wọ́n máa fi ṣàdó ẹ̀mí gígùn ọ̀pẹ àìbínú gbin ọ̀pẹ o, àìsí ìbínú bẹ́ẹ̀ ẹ̀mí rẹ̀ ogun ọ̀pẹ o. gbogbo tí ń bẹ lára ọ̀pẹ pọ̀. mo wá ń sọ ìkẹ̀tẹ́ àrílára ọ̀pẹ, ọ̀wọ̀ àrílára ọ̀pẹ, èkó àrílára ọ̀pẹ, òróró àrílára ọ̀pẹ, ìhá àrílára ọ̀pẹ, làgèdè àrílára ọ̀pẹ, ọ̀wọ̀ gángan ìgbágbó ìdáná àrílára ọ̀pẹ, gbìnlẹ̀ ọ̀pẹ àtúnrí olú lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ táàtúrí lára ọ̀pẹ. olú tẹ́ máa da ọ̀gọ́mọ̀bó olú tó yọ ọ́nbẹ̀ ní àrílára ọ̀pẹ. àárí ìkẹ̀tẹ́ àárí ẹ̀gẹ́ lára ọ̀pẹ bẹ́ẹ̀ ni látún fi jẹ́sù. àwọn àárí ẹmu àìdá wọ́n gbẹlulẹ̀ tàbọ̀ náà ró oníbu àbúgbùrọ̀ ìjálókè àárí lára ọ̀pẹ. bẹ́ẹ̀ ni sà ìtún ara ọ̀pẹ tí wọ́n tún ń lò ààrẹ náà ni àárín ara ọ̀pẹ. bẹ́ẹ̀ tí wọ́n bá tún lájọ ọ̀pẹ wọ́n tún fi ṣẹ̀kẹ́ ilé. mo sá bẹ̀rẹ̀ ní tí wọ́n fọ̀ pẹ́ sẹ́. èkùrọ́ mo ti sọ yẹn gbogbo tí ó wà lára ọ̀pẹ mo wá kà lọ gbáà. mo sọ tàgbọ́n, mo sọ làsámì tí ń bẹ lára rẹ̀. ẹ má forí fàgbọ́n lọ́nu kò ní jẹ́ ń bẹ̀. ibi Ọlọ́run fi àká àgbọ̀n pamọ́ sí ibi tó lágbára bí ààbò ńlá ni. ayé tún wá débẹ̀ o ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bí wọ́n ṣe wá débẹ̀ náà kọ́ ó tún jẹ́ wúlò fún. ó sá lọ rẹpẹtẹ mo sọ yẹn tán ọgbọ̀n ìṣẹ́jú bá parí. ó ní wọ́n máa ó ní bàbá àgbà ẹlẹ́ẹ̀kejì nìyẹn. so òun rò pé ńjọ́ náà pèmí ní ilẹ̀ ọ̀rọ̀ inú rẹ̀ sádùn pé òun sáfẹ́ tẹ́sítì agbára tí wọ́n lè kọ́ nǹkan lẹ̀ tí ì sẹ́wọ̀n. ẹ̀yin náà máa ṣe bẹ́ẹ̀ fún yàn. màá máa ṣe mo sá ṣe kẹ́ so mo tún àti àgbà yìí mẹ́ akóńbẹ́ àtúnṣe fàájì kálukú jẹ́ kálukú mu. now níbi tí fẹ́ yẹn dé òun ló fún mi lówó èpò. mo jẹun ṣùgbọ́n mi ò sùn ní Abẹ́òkúta jẹ́ yẹn. àwọn akóòdù Abẹ́òkúta nìyẹn. mo padà sọ ó wá tún tó àkókò kan mo rò pé ètò ń rọ́ọ̀sì náà ó yẹ kí n wọ Èkó. bí ọba tẹ̀ jẹun rọ́ọ̀sì kí n tẹ̀ gbé tó kan wọ Èkó. tí wọ́n fi mọ̀ pé. bẹ́ẹ̀ ni nígbà tí Ọlọ́run dẹ̀ máa bá mi ṣe Àjọkẹ́ Aṣẹ́wó tó lọ Mẹ́kà ó súnmọ́ corporate picture Alhaji Razak ó súnmọ́ pẹ́kípẹ́kí ń bẹ lẹ́kọ̀ọ́ kò ti kù ó sì ń sọ orí rẹ̀ olówó àmì ṣe rẹ́kọ̀dù mi àkọ́kọ́ ìntì ìparí kan o. nígbà tí ó wá ṣe yẹn tán sà pé mo rò pọ̀ test mi ni ó wá sọ fún mi èmi ti lo 30 minutes èmi tàbí ó wá ní òun fẹ́ surprise mi mo ti kúrò lórí ìjókòó mò ń wò ní òun náà ti padà síbẹ̀ pé I want to surprise my friend now. rẹ́kọ̀dù tó ń ṣe yẹn kò tà Sacred Distinction tó ń ṣe kò tà ó dẹ̀ dùn wáyé tí ó tà live náà ní wí o. ó ní mo wá rò pé yes ọ̀rẹ́ mi gbọ́dọ̀ ta ni ó gbọ́dọ̀ lówó. so ẹ gbọ́ ètò yìí wọ́n wá mú rẹ́kọ̀dù mi ó kì bọ́nú
rẹ́kọ̀dù títí ẹ̀ tó bá ti sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ lọ́wọ́ ní ẹ̀tún gbọ́ Gbóyèga Sàkáàdì tí tó sẹ́ni alágbára ò sí níbi kan àyàfọ́ lọ́hùn olówó kan ò sí àfẹnitọ́ lọ́hùn bá fún alágbára ò sí àfẹnitọ́ lọ́hùn yọ́nú sí ọlọ́mọ kan ò sí àfẹnitọ́ lọ́hùn fún bí oníbùkún kan ò sí àfẹnitọ́ lọ́hùn fún ó ní onídùnnú kan ò sí àfẹnitọ́ lọ́hùn fún láyọ̀ má wo wọ́pọ̀ kó máyé má wo wọ́pọ̀ kó máyé nígbà tó jẹ́ pé gbogbo nǹkan ló ní atán ó ṣe kó wàhálà kúrò lọ́kàn kó jíjọ́ Gbóyèga ó yá paronú rẹ́kọ̀dì yẹn. ẹ̀yin yẹn dákun ẹ máa ń pè wọlé sórí ètò yìí ẹ máa fọkàn bá wa lọ ní kẹ́ ẹ máa dá wa lóhùn ní comment section ẹ dákun kábàá lè ní ojú òpó tó já geere. gbàpọ̀ lọ́hùn nìkan lọ́ba kò dúró Gbóyèga gbogbo yẹn sàn lọ bẹ́ẹ̀ yẹn máa wò ókè ó tún kìbọ̀ rẹ́kọ̀dù tí ó tà tẹ́lẹ̀ rẹ́kọ̀dù tán Alhaji Rasaq lẹ́kọ̀ọ́ ní kò sí wọn àrí rẹ́kọ̀dù rà mọ́ ó di tán wọ́n tún tẹ́ mọ́tara rẹ̀ là lórí rẹ́kọ̀dù yẹn mọ̀dẹ̀ fún yẹn sí nǹkan rẹ̀ òun ló ṣèyàn wọ́n á bùsẹ̀ gàdà mo fẹ́ kí wọ́n lọ sí wọ Èkó bẹ́ẹ̀ ni but Galaxy Èkó ò tí ì dìde bíbá láti bẹ̀rẹ̀ Galaxy owó bàbá rí ń bí ló fi fọ́ọ̀mù tèkó òkè ààrẹ ń bàdàn náà fi fọ́ọ̀mù tèkó tí Galaxy ti ń bẹ lẹ́kọ̀ọ́ yẹn bọ̀dẹ̀ mi ò ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ Ìbàdàn ni wọ́n máa ń kó ètò mi tábàṣẹ́ láàárọ̀ oṣù kan wọ́n kó wá bẹ̀yẹn náà wọ́n tún wò lẹ́kọ̀ọ́ ńgbà yẹn ni now máa ní kíní wàá ṣe o èmi àti Àjọkẹ́ aṣáájọ bá corporate picture sọ̀rọ̀ nígbà rí pẹ́bùn yẹn ń bẹ pé kí n prepare program kan máa pè tó ẹni fòye gbé tí wọ́n bá lè ṣe tí mo fẹ́ sọ ẹ̀kọ́ sọ bá lọ sí kò wọ́n ti bá producer àwọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ kankan kò sí tọ́kẹ́ mi pẹ̀lú producer sponsored ni corporate yẹn ju gbogbo ẹ̀ kémi dé kí n ṣètò kí n mú gbówó tèmi ní so bí n ṣe dé mo ṣe first episode gbogbo ìlú mi Èkó mi ìta tún lè wèrè because máa hun àwọn ọ̀rọ̀ kan máa wá sọ pé ẹ fòye gbé nǹkan kan ìgbà wo so mo ṣe kí ni ẹ̀ nígbà tí ó di àrùn ọ̀sẹ̀ tó tẹ̀lé Gbénga kan bàbá mi bàdàn ni wọ́n ní Gbénga mo ní yẹn ó ní ṣèbò ń sọ rọ́ọ̀sì ní Ìbàdàn ó sì jẹ́ kí kan náà àwọn ọmọ rẹ̀ Wálé Lawal kó máa Wálé kùn ròyìn ọmọ mi alálùbáríkà olóríire ọmọ pé kó máa ṣe ìyẹn lọ́nà ó ọ̀rọ̀ yẹn pé bóyá àwọn kan tó ń pè wá tí wọ́n fẹ́ pé tó pé kó máa ṣe program ẹ lọ mo kọ́ pé mo ti ṣèkà àwọn ọmọ expect mi jọ ọmọ ní ó ti yà ó parí náà nìyẹn ok káàdọ̀ ọmọ Adọ́lé Èkó ni àti Wálé then lady kan bẹ mi morúkọ gẹ́gẹ́ mọ́ òun wà lẹ́tìbí tẹ́lẹ̀ mi olórúkọ kan tó ń jẹ́ sáà mi mọ́ mo tún wá bá wọn hun mo ní kí lady kan àtòun fòyìngbẹ̀ yẹn kan máa ṣe kan píà ẹ̀ mo ti gbàgbọ́ pé èèyàn ti kúrò lọ́wọ́ mi nìyẹn nígbà tí Gbénga ti sọ pé tó ń fẹ́ nìyẹn so wọ́n ṣe program ẹ̀ ń jọ yẹn second episode ó dá tí ó tún á dá ju etí èmi ṣe níjẹjọ lọ inú mi dùn mo padà bàdàn ọ̀sẹ̀ kẹta mo tún wá kí n fi máa wo bí wọ́n ṣe máa ṣe pé kí ní ẹ̀sà fi lè wà ok kó má reduce quality nígbà tó di ọ̀sẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin ní accident tí mo níyàn nígbà tẹ́ ń lọ lẹ́wọ̀n bẹ́ẹ̀ tí mo ń lọ lọ́nìkọ́ ǹdàjọ́ tí èèpà àárọ̀ ni tábàkì bóyá mo tí ó ní ó kúrẹ̀ dàkà dé Ògèrè wọ́n ń pe kánú àwọn tí mo train náà ó ti sórí rẹ́sìn ó ní olùdarí iléeṣẹ́ kan iléeṣẹ́ rédíò kan lẹ̀ Ìbàdàn Ṣeun Awódélé yes Ọmọláròjé Pẹ̀tù another presenter àbúbáyé dàmà olókìkí ni ó wà nù ọkọ̀ pẹ̀lú mi àáfà kan bẹ àáfà corporate pictures ẹni ìmọ̀ bá ta àwọn ọjà káàkiri bọ̀dá fà ní ó wà nù ọkọ̀ ọjọ́ náà ọ̀dà pé àfà yẹn ti journalist kọ́nà fọ̀rùn kẹ́ létà ni o bá a ṣe accident yẹn mi lè débi ètò yẹn lọ o èmi ń lọ bẹ̀ pé kí n mistake so láti Ògèrè náà ti dá mi padà wá sí hospital Ìbàdàn tí mo lò bí oṣù kan ní hospital mo dẹ̀ gbádùn mo tún padà sórí ètò ń rọ́ọ̀sì so náà fi ń ṣe ògbé yẹn lọ Wálé ọmọ mi alálùbáríkà àti mi morúkọ gẹ́ Ṣọlá kíní kan Ṣọlá àwọn tó wà mọ́ máa mọ̀ Ṣọlá mi morúkọ wà bẹ́ẹ̀ Ṣọlá something ṣá Ṣọlá Adédèjì yes Ṣọlá Adédèjì náà ẹjọ́ ètò tẹ́ ẹ gbà tẹ́ ẹ fẹ́ ṣe tí ọ̀rọ̀ yẹn ẹgbẹ́ fọmọ yẹn tí wọ́n kọ́ sọ́dọ̀ yẹn kọ́ máa ṣe lọ ẹ lè gbé fún. àyàn ó lè dé o. àwa gbé fún sọ wá dá
orí rẹ̀ wá dúró. kábíyèsí so Ọlọ́run. àwọn ọmọ tó dẹ̀ ṣe gba wọ́n gba yìí wọ́n rówó mbẹ̀ wọ́n ṣe dáadáa. so bó ṣe rí nìyẹn tẹ́ bá sọ ń pa ọ̀rẹ́ lájà àwọn àti màdò tú òpó jọ ẹlẹ́dẹ̀ gan tójú tẹnu jojúmọ́ òun ni àfin wọ ìwà àrà jojúmọ́ làbùkẹ́ ṣe kọ́ńtà dìgbà ọ̀rẹ́ ẹni níbà ní pílẹ̀ ọ̀la ara ilé ẹni níbà nínú. kábíyèsí Ọlọ́run. but ẹ tí ẹ ní nígbà tí àwọn nǹkan yẹn ṣẹlẹ̀ ó dùn yín ṣùgbọ́n wá padà débì kan wá padà já sí. ọmọ àti èèyàn sọ pé òun fẹ́ test mi wò ó ṣe ní bímí léèrè ọ̀rọ̀ òun fẹ́ test mi wò kí ló mọ̀ bóyá mọ̀ nǹkan ara mi bóyá. iyì ìjọ òun Abẹ́òkúta wọ́n ní ẹ má sọ ọ̀rọ̀ kí náà wọ́n bá jáde fún mi tí ọba gbókàn ọlọ́bí gẹ́ẹ̀sì wọ́n á jáde fún ọ pé máa ṣètò bọ̀ ọgbọ̀n ṣẹ́jú kí ló máa wá wí o. yóò lè dé o. mo wá ṣe nú ara mi mo ní kí ni ṣe bọ́ọ̀ ìṣọ́ fẹ́ kí wọ́n rí àtìrí pé bóyá mi ò gbóná ni. níjọ́ náà ló sì wá sọ pé ókè o rẹ́kọ́ọ̀dù tí ó fowó ara rẹ̀ wọ stúdíò owó ara rẹ̀ ló fi sanwó pòdúsà wàhálà rẹ̀ ló fi kọ nínú rẹ́kọ́ọ̀dù onígangan olómele ló tún wá wá orin mi tó fi há láàrin kí n lè bàtà ẹjọ́ mo bínú lẹ́gbẹ̀ẹ́ kan mo rẹ́ ní lápá kejì òjúbà náà lọ bàbá. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. tá a bá ní ká tẹnubọ̀rọ̀ yìí ọ̀rọ̀ pọ̀ ńlẹ̀ o báwọn èèyàn ṣe ń béèrè náà la ṣe mú wa ní kọ̀ọ̀kan ẹ ń bá mi sọ àwọn abala kan tó jẹ́ pé ẹ̀ tí nígbà tí à ń bọ̀ kó tó di pa bọ́ sórí ìgbà yìí. èwo ni. lórí ẹ mọ̀ pé apá ọ̀rọ̀ kan tì onírọ́bà déńjọ́ sí. ṣé tí mo tá rọ́bà mọ́. ẹ má dàkọ ẹni ẹ ta rọ́bà mọ́ o. ẹ dé àyìn àbí. ebi dé àyìn ni. ẹ ta rọ́bà mẹ́yàn kan. mo mà ti sọ dé àyìn ni. ẹ tó ṣẹlẹ̀ sẹ́ni tẹ́ ẹ ta rọ́bà sí. ẹ kò kú o nígbà tá a ta rọ́bà máa sórí wa. káwọn èèyàn mọ̀ rò pé. mo ti sọ yẹn wọ́n dẹ̀ wá rìpọ́tù fọ́gà. bàbá wa Òjó orí line ni Gbénga wà wájú báyìí. bàbá ní mo máa ẹni tí ó ta mi rọ́bà. mo máa ẹni tí ó ta mi rọ́bà. bàbá wa ń lọ ó sì ń kọjá lẹ́gbẹ̀ẹ́ Gbénga báyìí. bó lọ àfẹ́ rẹ̀ kò yẹ bí ọ̀sán wà ń bẹ̀. èmi wà lọ gbọ́n sẹ́yìn bí bàbá àti bàbá ẹni mọ̀ ń sojú báyìí kọ́ mọ́ bá rí mi ẹni tí ó ta mi rọ́bà nìyí ọ̀gá yẹn wà sọ̀rọ̀ ń bẹ̀ mú sọ. ẹ̀ka nígbà tẹ́ ti ń jáde ńgbà yẹn ni kí ni lè má jẹ́ orí yín. ọba gbé mi lọ sí ẹ̀kọ́ sí nǹkan kan ọba gbé mi lọ sínú ọ́fíìsì pé bàbá yẹn dé darí jù mí ó ní kò sí nǹkan kan tó ń torí kọ́ mọ́ ẹ pé nǹkan kan máa ṣe mí lẹ́yìn ìgbà yẹn pé owó tó bá fi treat ara rẹ̀ ó máa fún mo ti sọ yẹn so wọ́n dẹ̀ yọ̀ǹda mi mo ti sọ yẹn àti sọ yẹn bóyá ẹ gbàgbé ńgbà tẹ́ bí mi ni. ìgbà tí mo rí àwọn ẹ mọ̀ pé gbogbo àwọn tí wọ́n ń kọ sí wa lórí ètò ìkọlà. ẹ tí mo tún lè sọ ni èmi mo máa ń sọ̀rọ̀ kan pé èmi Dan Kazeem àti Gbénga pé mẹ́ta lọ̀rẹ́ tí mo fi ṣe rẹ́kọ̀dù pé kọ́lọ́ máa jẹ́ kíkan wọ́n yẹ̀ dànú mbẹ́ ṣùgbọ́n ó dùn wá pé ìkan yẹ̀ òní Gbénga kí kọ́lọ́ dàkún kó bá ní fi ọ̀run kẹ́ ìyẹn ni mò ń sọ lọ tẹ́ fi gé mamílẹ̀ nújọ́ yẹn pé Gbénga Adébóyè ògbóge aṣọ mo sọ ẹ bá a tán náà mọ̀ràn síbẹ̀ ògbóge ká máa wọ sọ kò gbóge èmi gbóge aṣọ pọ̀ Dan Kazeem gbóge aṣọ ṣe wá rí Gbénga ò ní time faṣọ kankan ó ní time kó sáà máa kọ nǹkan ni òun kì í sọ nǹkan lórí o yóò kọ nǹkan yẹn lẹ́ni o. dákun ẹ̀yin tẹ́ ń pè wá kójú òpó ilé jágere abẹ́yìn torí òun kì í kọ nǹkan sórí o Gbénga kì í kọ nǹkan sórí o ó máa kọ sílẹ̀ bábẹ́rẹ́ bọ́lẹ̀ ibi tí abẹ́rẹ́ ti bọ́lẹ̀ yóò sọ ibi tí yóò kọ ní gele mọ̀tẹ́ bá dé yàrá ẹ̀ ìwé ga tó báyìí nínú yàrá láìsí pòfẹ́sọ̀ náà tiẹ̀ ní. ẹ bọ̀ yín rò pé gbogbo kí ni wọ́n ń sọ lórí ni. ètò bá ti yóò kọ ni ètò bá kọ tó ti kàkàkà ó lè hà díẹ̀ mbẹ́ ni ó máa ń kọ nǹkan ẹ bèrè lọ́wọ́ tó mọ̀ dáadáa náà ètò wá sí kókó mbẹ́ Gbénga ó máa lọ sí Ìlọrin olójẹ́ mọ Dan Kazeem gbogbo aṣọ tí Gbénga máa ń wọ̀ tó jẹ́ designer ńgbà ayé barista àti àpá máa garbage wọ́n gbé oríṣiríṣi aṣọ yẹn Dan Kazeem ní ó ra aṣọ tí ó ràn àbí ta ni yọ á lẹ́nu Dan Kazeem ní ọ̀rọ̀ aṣọ Dan Kazeem ní ọ̀rọ̀ aṣọ tí ó ràn ó ti mọ size ẹ̀ yóò lè kó mẹ́wàá wá fún un so ní máa wọ̀ yóò sì fún lówó ẹ̀ ìgbà míì Dan Kazeem nígbà bọ́ nípa pé ká kọ̀ǹkan lẹ̀ àbítẹ̀ nípa ẹ̀fẹ̀ àbítẹ̀ àròjinlẹ̀ àbítẹ̀ owó àbítẹ̀ iyì àbítẹ̀ time ó wá dùn mí time tàyé mọ̀ tán ẹ̀ kó mọ gbádùn ayé olúwa sí wọ́sẹ̀ kí Ọlọ́run gbogbo ọmọ rẹ gbogbo ọmọ pátápátá gbogbo ọmọ tó filẹ̀ pátápátá
ọ̀nà ọba ni àmín ọba ni wò wọ́n wọ́n á dẹ̀ sọ̀rọ̀ rẹ̀ àmín. ọmọ tiwa náà yóò sọ̀rọ̀ rẹ̀. níbi ìṣẹ́jú díẹ̀ ta ní láti lọ dátọ́ mi ibì kan wà tí mo fẹ́ kẹ́ ẹ yà ṣùgbọ́n mi kí a tún á ní kí a tún á ní bàbá. àárín yẹn mo fẹ́ kẹ́ ẹ fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ni. èèwọ̀ lẹ́ ń kó sẹ́rí pé àwọn èèyàn jẹ́ gbádùn báyìí. ẹ dákun ká lè gbádùn ara wa parí lórí ètò yìí. sẹ́rí pé ò jẹ́ gbádùn báyìí. ká lè gbádùn ara wa parí lórí ètò yìí. sẹ́rí báyìí. tẹ́ bá ti ń pè wọlé ojú òpó bóyá tó bá yá máa sójú òpó rẹ̀ láti jẹ́ ká ẹ máa pè pọ̀ lọ́wọ́lọ́wọ́ ìkúyà. ẹ dákun kó lè máa jágere. all right. ibì kan wà tí mo fẹ́ kẹ́ ẹ fi bá a kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́. láàrin ìṣẹ́jú mélòó. láàrin ìṣẹ́jú bíi méjì ni. ok. torí wípé gbogbo ìgbà tẹ́ bá ń sọ̀rọ̀ olóògbé Gbénga Adébóyè ẹ máa ń gbé fún un láwọn agbọn ibì kan. bẹ́ẹ̀ni. ẹ bá ń fi kọ́ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ òde òsín tó jẹ́ pé ẹlòmíì tí ó bá ṣètò tó bá lo ọ̀rọ̀ ẹnìkan kàkà kó gbé fẹ́ nìyẹn pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ lágbájá àgbàlagbà ó sì máa jẹ́ kò sì dínkù nù ọ̀la rẹ̀. mi ì ní sọ ti àwọn sọ̀rọ̀ nìkan báyìí. ẹ̀yin náà ní ogun ẹ̀kọ́ yẹn pọ̀. ẹ̀yin náà lógun yẹn mo lógun yẹn gbogbo ẹ̀fọ́ tí ń bẹnu ayé ló lógun táwọn wí ẹyọ kan ogun náà ni tá a kéésì tí n kó bá wa tí ń mú ìdàgbàsókè kúrò tí ò jẹ́ kẹ́dà ọdẹ bi tí ń lọ ẹ bá bílẹ̀ máa sọ fún yín. ẹ sọ. ẹnìkan ló fún ọ ní káàdì lọ sí iléeṣẹ́ ńlá lọ fún wọn tó bá débẹ̀ wọn á gbà ẹ wọn dẹ́gbà ẹ ẹnìkan ló mú ọ lọ bẹ́ẹ̀ nìkan pé ẹ lọ kọ́ńṣẹ́ wọn débẹ̀ wọn kọ́ńṣẹ́ wọn dẹ́gbà ẹ oṣooríire ẹnìkan ló kọ́ ọ ní orin pé orin yìí ó máa kọrin yìí ó oṣooríire o ẹnìkan ní pòdúsẹ̀ tó bá ọkọ tó fi jẹ́ èèyàn. àbíkẹ́ yóò jí kọ́ gangan. ẹnìkan jíjí kọ́kọ́ nbìkan ló ti soríire wáyé olùkọ́ kan ló kọ́ ẹ ẹnìkan ló ṣokùnfà ọ̀la tó dé ẹnìkan ló kọ̀wé ìgbéga tó fi mẹ́kẹ̀ ìjẹ́ ìrántí ẹ tó fi ń káàdì lọ introduce síbi kan mọ́ àìrántí ibi tá a ti dìde mọ́ gbogbo ẹ̀dá tí ọba dẹ̀sí náà bí ó ti dìde tó bá dé òpin ọlá yóò jí ẹ yóò jí ẹ bẹ́ẹ̀ ni ìyẹn ni pé ibi tó ẹlòmíì travel America ó ti gbàgbé ẹni tó ṣokùnfà lílọ ẹ ìyàwó ẹlòmíì ló ṣokùnfà ẹ lọ sí America tàbí London ọkọ ẹlòmíì ló ṣokùnfà ẹ lọ ẹlòmíì ràn ọmọ ẹ lọ ọmọdé bẹ́ẹ̀ tán kọ́ran ti bàbá ẹ̀ mọ́ ẹnìkan ló ṣokùnfà bóyá girlfriend ẹ kàtẹ́ ń fẹ́ra yín ló lo gbogbo dúkìá rẹ̀ tó kó fún ọ tó fi travel tàbí ọkùnrin lọ́rùn wo obìnrin lọ wọ́n máa lọ tó o bá dé àwọn àmọ́ gbádùn ẹ̀ ọ̀ràn tí ẹ̀ mọ̀ ká ń jayé káàkiri ìyá rẹ̀ ń bọ̀ ọ̀pọ̀lọpọ̀ wàá mọ̀ tí wàhálà rẹ̀ bá wá dé wọn pé ta ní í ṣe o bí wọ́n wọnú gbá omi wọn ní lórúkọ ẹ̀ ń bẹ̀ òun náà ara aṣọ ara rẹ̀ náà ní jẹun tó bí yẹn ṣe rí nìyẹn so àwọn tẹ́ wá sọ nǹkan wá ṣẹ̀ṣẹ̀ wá sọ fún wọn gbogbo ẹ̀ tẹ́ bá tí ẹ bá ń lo ohun èèyàn tàbí tẹ́ ń lo gbólóhùn èèyàn tàbí ẹ lọ tẹ́ fi ń sórí rẹ̀ ẹ máa fún wa ní credit ẹlòmíràn máa kọrin bàbá bo bàbá bàbá àgbà bàbá bo bàbá bàbá láàrin iwájú ló ní gbogbo àwọn orin tí àwọn yẹn ní bàbá tèmi Ọlátúnjí Ọ̀pádọ̀tun ọmọ abẹ́sọ̀ ń kábà àgbẹ̀ tí lóko tí dákòkò sí bàbá abẹ láwò oníkọ̀ǹgọ́ àrà ó kọ̀wé kọ̀wé ọwọ́ de kọ̀ǹgọ́ ọ̀gá àti mínú ndí òlè mí náà ti délé àwọn ọmọ rẹ̀ ńgbà tó kù ibi àti dìde ẹ̀já máa lọ bẹ̀ ká lọ máa ṣe àtúnṣe tẹ́ bá ń bẹ láyé ká ṣàtúnṣe tí wọ́n bá ṣe láyé ká máa ṣàtúnṣe fọ́mọ wọn àmú kankan wáyé àwòkọ́ṣe là ń ṣe gbogbo tá à ń ṣe tá a fi mẹ́kẹ̀ tá a ló kọ́ wa mo ló ti hù wá ẹ lọ tún bẹ́ẹ̀ sì kẹ́ ẹ̀ dùn wọn nú ẹjọ́ ajé máa lọ. ẹ jẹ́ ìyọ̀ǹda yín lójú mọ̀ọ́dé mọ̀ gé ìpéjú láàfin kò lè débi kò gbọ́dọ̀ kọjá bíi tó bá ti débi báyìí olú ẹ̀ dídẹ dẹrẹ náà. wọ́n lédè tó bá gbàgbé orísun rẹ̀ ó lè gbẹ ẹ̀kọ́ pọ̀ mẹ́ẹ̀ ẹ̀kọ́ pọ̀ nínú fọ́nrán nígbà ara wọlé yìí o á tún tẹ̀síwájú ibi tá a bá dé lónìí ẹ ṣeun tẹ̀ ń bọ̀ wá.